ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rọ àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá a fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí, àwa kì í sọ. Èyí tá a bá rí gan-an, a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́ yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. Ó pè é sùn wá sí lánìí. Tí àwọn oníṣẹ̀ṣe bá jẹ́ fanatic tí wọ́n jó ní jàgídíjàgan bí àwọn mùsùlùmí wọn, ó yẹ kí wọ́n lọ rìpọ́ọ̀tù Wasila. Ó máa jẹ́wọ́ àwọn tí wọ́n rán níṣẹ́. Ó jẹ́ kí wọ́n lọ rìpọ́ọ̀tù Wasila ni. Àkáǹtì yẹn Wasila na rí bad girl. Ṣùgbọ́n náà ó ti wá jáàmù àgbákò àwọn baddest verifier. Wọ́n ti verify àkáǹtì yẹn jáde. Ẹ̀rí pọ́lọ̀ yẹn ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀. Àwọn rábítà àwọn jágbéǹgbà náà máa gbèjà. Ẹ̀pára wọn ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀. Wasila gan ti bọ́ ọ̀tà. A máa play Wasila fún yín o. Sàálè Wasila. Ìyá àgbòrò lè gbé fọmọ ògbóró ń gbà mí. Mo gbé fún ẹ. Ọmọ ọgbọ́n ọmọ ọpẹ́ ó ti gba tiẹ̀. Ó ti gba paycheck tiẹ̀. Nílẹ̀ Yorùbá ń tiwọ́ tó bá ti níṣẹ́. Ayé wà fún ẹ láti gba paycheck lọ́fẹ̀ẹ́ o. Àbí ká ní kó máa lọ bẹ́ẹ̀ ni? Ṣé ká ní kó máa lọ bẹ́ẹ̀ ni? Ẹ wá kí ló ṣẹlẹ̀ tí wọ́n wà lórí YouTube? Ṣé ká ní kó máa lọ bẹ́ẹ̀ ni? Kó ní ká ní kó máa lọ gba paycheck tiẹ̀ lọ́wọ́ àwọn ṣòṣó. Wasila ó gbé wọn ní gúrúmù. Àwọn múgùn Wasila ó tẹ orí wọn mọ́lẹ̀, ó tẹ̀ wọ́n bàjàbàjà, ó gba tiẹ̀ jáde. Yes! Ẹ máa oníkálukú yín òtún ló máa ṣe wọn rárẹ̀. Ẹ máa gba tí yín lọ́wọ́ wọn. Ohun tó ń ṣe fáwọn bàbá wa nígbà yẹn, gbogbo owó ẹ̀kú eégún tí wọ́n sun, gbogbo àwọn ibi tí wọ́n wọ̀ tí wọ́n bàjẹ́, ẹ lọ gbowó ẹ̀ lọ́wọ́ wọn o. Ẹ sọ anything, wọ́n máa fún yín lówó. Wasila wàásí kóńkó wàásí kóńkó wàásí. Wasila ó gba tiẹ̀ lọ́wọ́ àwọn ṣòṣò. Àwọn múgùn orí íńtánẹ́ẹ̀tì. Wasila gba tiẹ̀ lọ́wọ́ wọn. Ọmọ ọpẹ́ Wasila tí ò gbọ́ nánà, Wasila Oloolu. Lọ sórí Google sí tẹ Wasila. Google kan máa gbé wá fẹ́ pé Oloolu. Wasila àsìkò ẹ̀ ní o ló dáadáa. Ó ti gbọ́ Wasila àsìkò ẹ̀ lélẹ́yìí tó ń gbádùn àwọn ṣòṣò lọ́wọ́ ló dáadáa o. Kò sọ wọn fún ẹ lówó dáadáa. Ó kàn ẹ́ pé Oloolu tó lọ parọ́ mọ́ Ọlọ́run ọba mi. Àwọn bàbá wa náà wọ́n ń ṣèkà. Ọlọ́run ọba ò ní jẹ́ kí àfojúsùn kún ọmọ, ìyá ò ní fojúsùn kún, àwa náà ò ní fojúsùn kún ọmọ. Gbọ́n tó ti gbé yẹn tí ó ga. Àná tí wọ́n á gòtò bí extend wípé gbogbo check àbí mo ní check kí ni wọ́n máa ń pe kí ní yìí receipt yín tẹ lọ pay jáde pé ó pay irọ́ ló wà ń bẹ̀. Mi ìmọ̀ bóyá àwọn èèyàn ti rí àwọn paycheck yẹn wà lórí. Mo kẹ́yìn tèmi ẹ̀ka rẹ̀ kásẹ̀ kalẹ̀ fi dédé àsìkò according to the time tí ṣòyí bàbá yìí ó bá wù lórúkọ mi. Tẹ́ ẹ bá ti rí àwọn receipt yẹn ẹ lọ wò ó. Ẹni tí wọ́n ti pé àwọn fún lówó kọ́ná fún lówó o. Irọ́ ni Wasila àtàwọn supporter ẹ pa. Mo ń sọ fún ìjẹta mo ní wọ́n rán Wasila ń ṣe ni. Ṣùgbọ́n many people ọmọ ní Yorùbá wuyì tí ẹ pọ̀. Mo mọ àwọn people yìí, I know them very well. Mo mọ tó máa ń pè yàn mọ̀ èèyàn pé ẹni tí èèyàn bá mọ̀ lọ́sàn-án èèyàn kí máa ń gbé náà wò lóru. Mo mọ̀ wọ́n dídú. Mo mọ̀ wọ́n láàárọ̀, mo mọ̀ wọ́n lọ́sàn-án, mo mọ̀ wọ́n lálẹ́. Ṣùgbọ́n nísìn ṣòṣó ni wọ́n o. Ọlọ́run ṣòṣó ni wọ́n o. Màámi wọ́n ní how long can Yorùbá bí ọmọlúwàbí for? Màámi ó dàbí ẹni pé àwọn pípù tá à ń wò yìí lórí tàbọ̀rọ̀ yẹn ṣe ń lọ. Ó dàbí pé gbogbo àwọn ẹ̀wọ̀n ẹ̀kú tí wọ́n ti sun, gbogbo àwọn ilé tó ti bàjẹ́, mo bí pé àwọn ọmọ Yorùbá fẹ́ máa gba owó yẹn padà lọ́wọ́ wọn ni. Ọ̀nà tó fẹ́ fi gbà là wá mọ̀ báyìí. Ọ̀nà yẹn gan kò. Ọ̀nà tó fẹ́ fi gbà là mọ̀ àwọn ọmọ wa wọ́n ń gba owó yẹn padà ní o lọ́wọ́ àwọn àfà. Wàá sí kóńkó wàá sí
Wasila ọmọ ọpẹ́ ọmọ ọgbọ́n o tún ló máa ṣe ẹ̀wọ̀n rárẹ̀ ẹ gbowó lọ́wọ́ wọn ẹ bọ́ta ẹ sọ anything to anybody àwọn bàbá wa ò ní ṣèkà fún yín wọn ò ní ṣe anything fún yín ẹ káwọn ọmọ ẹgbẹ́ kan sanwó fún yín ẹ gbowó lọ ẹ ní gbowó lọ́wọ́ wá sí kóńkó mo kẹ́yìn tèmi ẹ káàárọ̀ ẹ ká sọ lẹ́ẹ̀kan ṣẹ́ kalẹ́ according to the time tí òyìnbá bá yín mo kí ẹ̀yin ìyá mi ọlọ́sùn ìyá mi ṣẹ̀ǹgẹ̀ ṣé olóyè àyàn abiyamọ tó retí gbé mo kí yín kú ọdún àná mo kí yín pé àṣeyíṣẹ́ mi àṣeyíṣẹ́ àṣàmọ́dún ṣẹ́ mi ojú wa máa rọ́dún ẹwèrè níbi Ọ̀ṣun lánàá everybody ti ń padà sílé wá sílé Olóòlù wá ọ̀rẹ́ yẹyẹ o wá sílé Olóòlù wá ẹ bá pàtẹ́wọ́ fún wá sílé Olóòlù jẹ́ iṣẹ́ látẹ̀wọ́ ọmọ ọlọ́mọ ó yá gbowó àwọn sọ̀sọ́ àwọn nànàmú wọ́n ti sanwó ọpẹ́ ọmọ ọlọ́pẹ́ wọ́n sanwó ọpẹ́ ẹ kọ́kọ́ kí àwọn ìyá mi ọlọ́sùn wọ́n máa ṣe yẹ̀yẹ́ gan lórí ṣóòyì then àwọn tí wọ́n kó ní Niger àti Kwara State wọ́n ní ọmọ 25 ló kú sí ọ̀dọ̀ àwọn ajínigbé àwọn tùfà yóò tán sanwó fún Wasila àti àwọn tó kù tó ń bọ́ tàbú ìṣẹ̀ṣe wọn ọ̀rọ̀ sọ nípa ọmọ 25 tó kú sí ọ̀dọ̀ àwọn ajínigbé bẹ́tẹ̀ kọ́kọ́ kí àwọn ìyá mi náà pé wọ́n kú ọdún àná tíìpì tí Wasila mú jáde pé àwọn Olóòlù ti gba 400,000 lọ́wọ́ òun ẹ lọ wo receipt yẹn wọ́n edit ẹ̀ ní Great Joel ló ní receipt yẹn ẹ̀yin tẹ́ bá ní tap lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bá ní tap send account number yẹn tẹ̀sí rí 400,000 pé Olóòlù ti gba owó yẹn ẹ tẹ̀ sí tap send àbí kẹ́ tẹ̀ sí ẹni app tó bá fi ń gba owó mi bóyá àwọn app tó kù ń ṣú ẹ̀ èmi ń lo tap send mo ti tẹ̀ sí ẹ rí i pé bàbá Olóòlù tó ní pé àwọn fún lówó bàbá Olóòlù kọ́ ló lọ àkáǹtì o àṣírí tú o bàbá Olóòlù kọ́ ló lọ àkáǹtì o Joel ẹ jẹ́ kí n tún tórúkọ yẹn wò lórí ibùdó àwọn bíbù yìí mo sọ fún yín pé criminal ni wọn alágbésùmọ̀mí ni wọn mo sọ fún yín ẹ̀ nígbà ẹ jẹ́ bá yín tún orúkọ ẹ̀ wò orúkọ wà lórí péjì Yorùbáwùyí lórí Facebook ọlọ́pẹ́ mi ráyè lánàá mo fẹ́ gbé kinní yẹn wá ẹni tó ní àkáǹtì Christian ni o Precious Great Joel ló ní àkáǹtì àfẹ́sì kí Wasila má ṣẹ̀wọ̀n tí àwọn oníṣẹ̀ṣe bá tọwọ́ bọ̀ tí wọ́n bá pe opay tí wọ́n bá pe company ní opay tó náà fi ṣẹ́dá if you have tap God bless you mo ní kí n máa parọ́ ní àwọn tó ti rí òní mo ti bá yín òní owner of the account Precious Great Joel orúkọ yẹn nìyẹn ẹ wò àwọn tẹ̀sí bá wà lórí YouTube àti bá wà lórí Facebook òun lẹ́ rí yẹn Precious Great Joel ló lá àkáǹtì o wọ́n wá mú àkáǹtì yẹn wọ́n wá mú orúkọ Precious Joel wọ́n wá mú kúrò wọ́n wá kọ mú Raimoni àbí mú ìdí ní àbí kí náà kọ orúkọ bàbá oníṣẹ̀ṣe wọ́n ní bàbá làwọn sanwó fún ó yẹ kí Wasila ṣẹ̀wọ̀n ni bàbá fraud burúkú lélẹ́yìí ó yẹ kí Wasila àtàwọn ṣòǹgbé ẹ̀ kí wọ́n ṣe ẹ̀wọ̀n ni ó yẹ kí àwọn oníṣẹ̀ṣe ò ní fẹ́ kó bá Wasila if not ó yẹ kí wọ́n report Wasila fún opay tó bá pè mí ní Joel Precious Grace mi dẹ̀ Wasila lówó lọ́wọ́ ó yẹ kó sùn ẹ̀ ní impersonification àbí kí ni wọ́n máa ń pè pé kí èèyàn fi orúkọ èèyàn lu jìbìtì Wasila ògbólógbò Wasila àwọn tí ò kàn wọ́n bàbá ògbólógbò lọmọ yẹn ògbólógbò ọmọ ọgbọ́n olo fast number Wasila mami I can't love you less Wasila ọmọ ọgbọ́n olo fast number Precious Great Joel ló ní àkáǹtì tí wọ́n pín ní bàbá oníṣẹ̀ṣe sí wọ́n edit ẹ̀ pa ẹ̀yin tẹ́ bá ní tap lọ́wọ́ ẹ lọ gbé nọ́mbà account number yẹn ẹni bá account number yẹn bá mi pè síta kí n pín ní ẹ̀ ẹni tó bá ní WhatsApp lọ́wọ́ ilẹ̀ má lọ pín ní káwọn má lọ máa sanwó sí o ẹ bá yẹ kí n pín ní ẹ̀ káwọn ẹ má wulẹ̀ kọ́ ẹ lọ wo account number tí wọ́n fi kọ́ gba 400,000 ó wà lórí TikTok ó wà lórí Facebook ó wà káàkiri ẹ wá ọ̀dọ̀ àwọn mùsùlùmí ẹ ti máa rí níbẹ̀ ẹ wá lọ tẹ̀ sí tap send ẹ pé tap send ẹ bá lọ tap send ẹ bá ti pé nọ́mbà àtọwúkọ báǹkì sí opay
ó máa gbé ẹni tó ní àkáǹtì yẹn wá fún yín bàbá Oloolu kọ́ ló ní àkáǹtì o ògùn gbọ́ àwọn pípù yìí agbésùmọ̀mí ni wọ́n they are terrorists they are kíni terrorists ni wọ́n ẹgbẹ́ ni wọ́n ti ń wọ̀ sí ẹni wọ́n ti ń wọ̀ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ mọ́ nísìn àwọn máa lọ kóòtù ni impersonation God bless you àwọn fáǹsì Yorùbá wù mí wọ́n gbọ́ English bàjẹ́bàjẹ́ impersonation wọ́n impersonate ẹ nìyẹn wọ́n parọ́ wọ́n edit àkáǹtì alákáǹtì wọ́n lólóòlù làwọn sanwó fún terrorist làwọn people ṣé terrorist ni wọ́n àbí terrorist nìkan ni wọ́n ṣé bandit ni wọ́n àbí bandit kan ni wọ́n bandit ni wọ́n bandit èmi ní sọ fún yìí tẹ́bá ti ṣe gbọ̀n ṣẹlẹ́ṣẹlẹ́ bá ti gbé mi láti ibi irọ́ ni ó lè ní wọ́n Wasila wọ́n bẹ̀ dó Wasila pa wọ́n máa dó Wasila débi wípé Wasila ọmọ ọpẹ́ mo ọ̀pọ̀ ọmọ gbòòrò ni ẹ torí mo rí irun ẹ bẹ́ẹ̀ wà tinted mo ọ̀pọ̀ ọmọ gbòòrò ni ẹ ọmọ ọpẹ́ ni ẹ Wasila ẹ̀ kan run ẹ̀ wọ́n lówó lọ́wọ́ o máa ẹ̀ kan ọmọ pé kíní kan ládì mẹ́nu tó máa dì mẹ́nu ọmọ àwọn ọmọ tó máa dì mẹ́nu ojú wọn máa ràn gan wọ́n máa fi run ẹ̀ Wasila ẹsẹ̀ máa yẹ o olórí wọ́n lè dóòbọ̀n ìbọn wọ́n lè dóòbọ̀n kàkà máa jẹ àwọn pípù yìí pọ̀ tó bá yẹ pé oníṣẹ̀ṣe ló ṣerú ẹ̀ tó parọ́ mọ́ àfáà kan tó máa tún púpù wọ́n lè gbé rìsíìtì jáde àwọn pípù yìí ya wèrè o báyìí ni wọ́n àwọn pípù yìí ya wèrè o bẹ̀rẹ̀ Wasila ọmọ ọpẹ́ Wasila ọmọ ọpẹ́ àsáré gba tiẹ̀ lọ́wọ́ wọn àwọn náà gbowó Saudi náà àwọn náà gba tiẹ̀ lọ́wọ́ wọn wàásí kóńkó wàásí ó kọ́ ló yẹ ká fún Wasila náà orúkọ owó yẹ ká Wasila agbésùmọ̀mí ni wọ́n bàbá ńlá agbésùmọ̀mí bàbá ńlá olórí burúkú agbésùmọ̀mí adimẹ́rin tó máa lù ìjẹsà ẹ má fà sójà ẹ má yẹ ká ṣe kí ni máa fà á jálè ní ẹjọ́ ẹ̀yin fásitì Yorùbá wù yọ fi bẹ̀rẹ̀ fásitì Yorùbá wù yìí ẹ má yẹ ká ṣe kí ni máa fà á já ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ ẹ má yẹ ká ṣe kí ni máa fà á já torí mo ráwọn tó ń bọ̀ta Oloolu ṣe kíní kan mo ní ẹ̀ẹ́kùn ọ̀gbẹ̀ṣẹ̀ ẹ̀ẹ́kùn ọ̀gbẹ̀ máa gba ẹ̀ṣẹ̀ tó yẹ pé ẹ̀mí nínú yín k'Oloolu máa sọ̀rọ̀ tí ẹ máa bàjẹ́ èmi mọ̀ pé onírọ̀ ni wọ́n mọ̀ pé ó lè ní wọ́n mọ̀ pé agbésùnmọ̀mí ni wọ́n ẹ ká gbọ́ ọ̀lẹ́ni Wasila ẹ ká kọ́kọ́ gbọ́ orúkọ Wasila náà Wasila kí lorúkọ ẹ̀. Adéọlá tí ò kí ẹ̀ ọmọ oró kí lorúkọ ẹlẹ́ẹ̀kan sí. Adéọlá tí ò kí ẹ̀ ọmọ ẹ̀ ò tí ẹ̀ ò mo láì Adéọlá tí ò kí ẹ̀ lórúkọ ẹ̀ kò kí ẹ̀ ó gba tiẹ̀ lọ́wọ́ wọn Adéọlá ọmọ àsìkò yìí opportunity ni fún ẹ o ọmọ máa lò jáàbù ẹ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn ọmọ máa lò anyway tó bá ń lọ sẹ́mílẹ́kùn ó ti popular make use of this time Adéọlá mi ò ní pẹ̀ ní Wasila ló sì ń jẹ́ náà because orúkọ ní jìbìtì nìyẹn bẹ̀tẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá Adéọlá àsìkò yìí lò dáadáa lò ó kí ni mo sọ fún ẹ kó lò ó dáa gbowó ò ní gbowó kẹ gba orí ibú owó gbà lọ́wọ́ gbowó náà ò ní gbowó tó bá gbowó kí n sọ wọn gbowó. Wasila ni ó ti ń borí anakunmulayi God bless you Wasila enjoy the opportunity ẹ̀yin bàbá wa Oloolu Ọlọ́run ti vindicate yín àṣírí ti tú wípé receipt tí wọ́n gbé jáde kò kí n ṣe orúkọ yín ló wà ń bẹ̀ àṣírí ti tú wípé wọ́n mú kinní yẹn wọ́n fẹ́ fi ba ìṣẹ̀ṣe jẹ́ wọ́n fẹ́ fi bo Oloolu jẹ́ ṣùgbọ́n Ọlọ́run tú wọn láṣìírí dìbò tó lọ́wọ́ bá ń tú wọn láṣìírí mọ̀ pé many people tó wá ní ti Wasila yìí sìn á tún sá kúrò lọ́dọ̀ wọn á tún máa sábọ̀ nínú ìṣẹ̀ṣe mo mọ̀ pé many people tó bá tún rí fídíò kó tó tún ṣe yìí àwòpọ̀ wèrè làwọn pípù yìí wọ́n ti bá ṣe Wasila make use of this opportunity owó tí wọ́n bá fún ẹ
èyí bàbá wo Oloolu ni mo sọ̀rọ̀ yín lọ́wọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín mo fi ìṣẹ̀ṣe bẹ̀ yín mo fi Oloolu bẹ̀ yín ọmọ yín la bí ọlá èmi mọ̀ pé ẹ̀ ní ìṣèǹkan o mọ̀ pé ẹ̀yin ò ní ṣàbúrú mọ̀ pé Yorùbá à ní ṣàbúrú fọmọ wa àwọn ọlọ́mọ gan à ní ṣàbúrú tó tábà ṣàbúrú ni àwọn ọmọ tó wá láti Mali à ní gbé wọn wọlé Yorùbá àwọn tó wá láti Senegal ibo làwọn ìlú wọn ti wá yẹn à ní kó wọn wọlé Yorùbá. Wasila ọmọ yìí kò ní orúkọ méjì nísìn Wasila tí ò kọ́ mọ̀ nìyẹn Wasila tí ò kí ẹ̀ kò rẹ́ ènìmọ́ Wasila Oloolu ẹ lọ sí Google ẹ tẹ Wasila kẹ tó tẹ̀délẹ̀ wọ́n ti gbé Oloolu sílẹ̀ ẹgbẹ́ fún yín ẹ lọ sórí Facebook ẹ tẹ Wasila this is an opportunity time for you opportunity make use of it create a page continue pẹ̀lú content you are popular already Wasila Oloolu kò síbi tó máa dé tí wọ́n sọ pé Wasila Oloolu ní owó tó lè gbà ọmọ ìyá mi fi ṣe nǹkan ẹni tó kù tó bá ní ìdá ti gba owó lọ́wọ́ àwọn ṣòṣò yìí ẹ gbowó lọ́wọ́ wọn àbá support yín ẹ gbá ẹrún wọn Ọlọ́run Wasila yahoo ẹ wá pè ní Wasila ẹrún wọn ẹ gbowó lọ́wọ́ àwọn náà gbowó Saudi ẹrún ẹ gbowó lọ́wọ́ wọn ẹ ní gbowó lọ́wọ́ wọn ẹ gbó Wasila àbí kí n fohùn gbogbo ṣe ṣó yìí ni our ancestors at work àbí kí n fohùn gbogbo ṣe ṣó yìí tó bá yẹ kí n fohùn gbogbo ṣe ṣó Wasila yìí ẹ bá mi kọ sí comment section ṣé kí n fohùn gbogbo ṣe kó lè bá a dùn inú mi ń dùn ní Ọlọ́run mo láì kéèyàn jẹ ọmọ ọgbọ́n ṣé ká fohùn gbogbo ṣe ṣó yìí YouTube kí ló dé èní ìlágbára YouTube ni mọ̀ọ́kọ́ tó dé bóyá YouTube ló sì sí kí ló kọ́mẹ̀ntì kọ̀ọ̀kan ni mo rí lórí YouTube. ọ̀rọ̀ níyàwó àrísọ wọ́n ní how are we sure that the 400,000 was paid to Wasila by the terrorist Muslim? How are we sure that it is not the same 400,000 was paid to Wasila by terrorist Muslim? ọ̀rọ̀ níyàwó àrísọ o ṣé kìí ṣe pé àwọn ará bíi ni wọ́n lọ lo Kini Wasila ọmọ tó ń sọ tán ò sọ tán ìwọ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ Wasila ìwọ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ make use of this opportunity my love make use of it bó jẹ́ pé Indomie lọ́ọ́ máa tà lẹ́gbẹ̀ẹ́ kan bó máa lọ ra fóònù mi tó máa fi bẹ̀rẹ̀ ó ti popular ó ti rí ṣe. But make sure of the opportunity make use of it of course agbọn kan tí Wasila sọ mi bí àwọn ti gba paycheck Wasila ò dẹ̀ ṣe shift o Wasila ò ṣe shift ò dẹ̀ gba paycheck Wasila kò dá o kò sẹ́tù gbòòrò o sẹ́tù àwọn àtàwà ní gbòòrò o ẹ̀gbọ́n Wasila sọ ọmọ ọlọ́pẹ́ ó yà gbọ́ pẹ́ sápò. akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn muslim community Ọ̀yọ́ state pátápátá muslim community kò Nàìjíríà àgbáyé lápapọ̀ látòrí chairman muslim community Alhaji Adesina ìlú àmọ̀bàdà akẹ́kọ̀ọ́ lọ́wọ́ gbogbo ṣé wọ́n wà dùn àti pẹ́ lọ́wọ́ gbogbo muslim community Alhaji Adesina ìlú Ìbàdàn chairman olùfẹ́ gbogbo ẹ̀sẹ̀ tó pẹ́ ọ̀ lọ́wọ́ ti sẹ́yìn ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sọ̀ lórí ọmọ tí ní ọ̀dọ̀ ìlú àlá. ẹ pé wọ́n ń sọ̀rọ̀ sí Wasila lẹ́nu kò mọ̀ kó tó máa sọ you see afa àwọn tèmi sọ pé àwọn fẹ́ ohun ìgboro hello testing mic kófò àwọn tèmi náà olóhùn ìgboro làwọn fẹ́ afa torí ọmọ tó lọ báyìí eléyìí ò gbọ́ kankan tó wá yẹ pé o sọ fún pé ọ̀yà Wasila sọ̀rọ̀ gbòòrò ọ̀yà fún wa ní pàṣẹ àbí kò fún wa ní màlà ọ̀yà sọ̀rọ̀ nípa Òṣùpá Wasila máa sọ̀rọ̀ gidi sórí tẹ́yìn sọ fún pé máa sọ pé aláàlá sàlámù àlékún ọ̀yà àdúpẹ́ Wasila ò gbọ́ kankan eléyìí tẹ̀wé kò gbọ́ anything Wasila tí ò gbọ́ nánà ọmọ ọpẹ́ tí
bóyá ìwà yẹn kò gbọ́ anything ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn àfa oníkí wá sí lọ́dún pé dey play lórí irọ́ dey play ọ̀yá wá sí sọ̀rọ̀ sókè jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo àwọn Muslim community Ọ̀yọ́ state pátápátá Muslim community kò Nàìjíríà àgbáyé lápapọ̀ látòkè German Muslim community láti ilé sẹ́sán ìlú ọmọ Ìbàdàn akẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ ṣé wọ́n kó àdúrà tí ẹnìkan ní kí n sọ̀rọ̀ bí ọmọlúwàbí ọ̀gbẹ́ni à ń jẹ́wọ́ sáábì lọ́wọ́ ní ká sọ̀rọ̀ bí ọmọlúwàbí ṣé nǹkan tí mò ń tírìtì yìí sìn ṣọmọlúwàbí ni Wasila ní mò ń bèrè lọ́wọ́ ẹ̀ ṣọmọlúwàbí ni Wasila tó lọ wo Oloolu ṣọmọlúwàbí ni Wasila àtàwọn tí wọ́n jọ pawọ́ pọ̀ tí wọ́n lọ pawọ́ mọ́ Oloolu páwọn Oloolu gba 400,000 ó yá àwọn fẹrifáyà tí wọ́n lọ fẹrifáyà ẹ̀ gan tí wọ́n mọ̀ pé irọ́ ni Wasila ń pa tí wọ́n lọ gbé correct orúkọ ẹni tó ní opin àkáǹtì jáde ṣọmọlúwàbí làwọn náà gbogbo wa wá ṣe wà yìí lórí tàbí tá a dé kò sọmọlúwàbí níbi kankan ilẹ̀ bàbá wa àwọn àti bàbá wa tí wọ́n ti tà a máa gbọ́ wa padà lọ́wọ́ wọn oògùn alájẹ ń gbọ́ sọ̀rọ̀ sókè ọmọ ọpẹ́. Muslim community alaye Ìmọ̀mọ̀ Ìbàdàn Ọ̀yọ́ gbogbo wọ́n ń sọ̀rọ̀ sọmọ ọpẹ́ ẹlẹ́nu sọpọ́ Ọlọ́run ó sọ yín lẹ́sàn-án ìyẹn lè gbèdè eléyìí tó yẹ pé ọmọ títì ni sọ̀rọ̀ Wasila Ọlọ́run sọ yín lẹ́sàn-án ẹ bá wa dúpẹ́ o ẹ bá wa dúpẹ́ àmà àti gbówó wa ẹ bá wa yọ àmà àti gbówó wa nígbà tí wọ́n parọ́ Oloolu gba 400,000 wọ́n máa ti parọ́ Oloolu wọ́n parọ́ kú Wasila sọ̀rọ̀ ọmọ pẹ́ ọmọ àlè lọ́mọ Wasila yìí wọ́n ní kó tó pọ́ ọmọ tí yóò ní mú ní ọ̀nà rí wàhálà ó yà ń rẹ́rìn sọ̀rọ̀ ẹ̀wọ̀n jẹ́ Wasila tí ojú tó ṣe nísìnyí tó ojú yẹn ṣe mo fẹ́ rí ojú yẹn Wasila ẹ̀yà ọmọ àlè kó wọn kó tó máa sọ mọ́ ẹni tó wà lórí TikTok tó bá fẹ́ wọ̀ ọ̀bọ̀ lórí YouTube Yorùbáwùyí wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá dilẹ̀ ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ àwọn Fúlàní ilẹ̀ Haúsá tó irú Wasila yẹn sá ti bímọ tó 99 tó bá sọ yẹn ọmọ ẹgbàá 20,000 ókè náà kẹyìn mẹ́kà lẹ́nu báyìí ẹgbàá 20,000 yìí ẹgbẹ́ dey play Wasila sọ̀rọ̀ Wasila lóun fẹ́ case tó mọ̀ pé receipt táwọn gbé kalẹ̀ ó mọ̀ pé rọ ni ó mọ̀ pé gbogbo ayé ti padà gbé receipt yẹn síta pé irọ́ náà pa imagine ta ló kọ́ Wasila pé ó yá edit receipt ẹni wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ ta ló kọ́ Wasila tọrọ jàre ọmọlúwàbí. ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ kó Ọlọ́run ọba sí nǹkan ẹ jẹ́ ká ti ẹ̀kún sí Ọlọ́run láàrin yìí bóyá wọ́n jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi ni ẹ jẹ́ ká ti ẹ̀jọ́ jẹ̀bi pé àjọ òkú wọn sà wọ́n bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà tẹ́pẹ́ yìí mi ní gbogbo níwà wọ́n bẹ̀ yín mi rọ̀ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ṣàánú ẹ jẹ́ ká gbé ìdè nípa àwọn olóòlù bóyá bẹ́ẹ̀ ni lọ mi lọ́wọ́ yóò ní sí pé ẹyin alọ́njídà alọ́ndáwọn olóòlù ní òbí ìpínlẹ̀ lè ṣe fún mi ni ẹ pa àwọn olóòlù lẹ ẹ jẹ́ kí ká fi ìjà yìí ìpínlẹ̀ gbẹgbẹgbẹ gbogbo ọ̀gá bá ti gbá àwọn ọjà yẹn ẹ fi inú èyí lọ́wọ́ lórí náà. Tuale ẹ bá mi gbé fún Wasila Tuale ọmọ pẹ́ ọmọ méjì pé èèyàn kan mo gbé fún ẹ o ó ní gbogbo tẹ̀lé kó lọ sí kóòtù yẹn ó ní ẹ̀kọ́ fóun ó ní ẹ fi ràn òun lọ́wọ́ ẹjọ́ tó lọ́ọ́ fẹ́ bèrè lọ́wọ́ yìí tẹ̀rù àìmọ́ pé ló lè nà ọmọ pẹ́ fẹ́ jẹun sókè yìí ayé jẹun sókè la wà yìí
ayé jẹun sókè ó ní gbogbo tó fẹ́ kó lọ sí ẹ̀ṣẹ̀ máa gba lọ́ọ̀yà at least ẹjọ́ èlò lówó lọ́ọ̀yà nísìn tí wọ́n bá fẹ́ gba lọ́ọ̀yà tó fẹ́ ṣe kéèsì pẹ̀lú Oloolu bí èlò lèèyàn lè gba lọ́ọ̀yà ẹjọ́ ẹni tó bá wà ní fíìdì yẹn bí èlò lèèyàn lè gba lọ́ọ̀yà láti bá Oloolu fa kéèsì because ẹni tó fẹ́ gba lọ́ọ̀yà tó fẹ́ bá Oloolu jà gbogbo ilẹ̀ Yorùbá ló máa bá jà lọ́wọ́ yìí Yorùbá á ti jí everybody wá ti jí ọgbà Wasila ọgbà gbá tiri ọmọ yìí ó ń gbá lórí ẹ burúkú á da fún ẹ òní ṣubú dànù Wasila I love you so ọmọ tó já ọmọ tó gbọ́n ọmọ ọpẹ sàálà o Wasila wọn o máa sanwó àwa ògbóró fún wa o máa sanwó ògbóró náà ò ní sanwó bá wa àwa ìyá àgbòrò o máa fún o máa sẹ́tù wa Wasila ọmọ ọgbọ́n ọmọ ọgbọ́n ní ọgbà gbá tiri gbàgbà ọmọ tó já tún sọ fún ọjà rẹ. àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí. àtẹ̀yìn kìrìsìtẹ́nì ẹ kówó wá kẹ sọ́pọ́ọ̀tì Wasila against Oloolu àtẹ̀yìn mùsùlùmí ẹ jọ bí ènìyàn lè gba lọ́ọ̀yà mi náà fẹ́ join wọn gba lọ́ọ̀yà ọmọ ẹgbẹ́ Oloolu jẹ́ mi kò fẹ́ gba lọ́ọ̀yà ẹ jọ ènìyàn ló máa ń gba lọ́ọ̀yà tó lè bá Oloolu fa wàhálà. ìyá mi mo dúpẹ́ yẹ ẹ̀dá ẹjọ́ èlò ló ń gba lọ́ọ̀yà ẹ̀jẹ̀ bá jẹ́ lọ́ọ̀yà jẹ́ ká mọ̀ lórí fíìdì ẹjọ́ tó yọ lọ́ọ̀ mo fẹ́ gba lọ́ọ̀yà mi náà fẹ́ support Wasila ọmọ ọpẹ́ sọ̀rọ̀. láti ìjọ jẹ́ àjọ òkú wọn sà. 2 million. àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn lọ́ọ̀yà ìṣájà ń pè lọ́sẹ̀ tí a bẹ́ẹ̀ darapọ̀ mọ́ jẹ́pẹ́ ẹ̀yìn mi ni gbogbo yín wà mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ṣàánú ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olóòlù ẹ jẹ́ ká ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́nìdíjà ló ń bá wọn olóòlù mo rò pé ìpínlẹ̀ lè ṣe fún mi ni àwọn olóòlù lẹ ẹ jẹ́ kí ká fún ìdáyé ìsinmi gẹ́gẹ́. Wasila ọ̀dẹ̀ ni ẹgbẹ́ àkáǹtì nọ́mbà ẹ̀ síta lẹ́yìn eléyìí sìn ibi tó bá máa ṣe wàá wá kúnlẹ̀ wàá máa yí lẹ̀lẹ̀ ẹjọ́ o àwọn Oloolu wọ́n ti jẹ́ kíní kan ọ̀gbẹ́ni àsìkò yìí lọ opportunity yìí gan o lọ opportunity wàhálà lọ́yà ní 100 million Ọlọ́run ọba 100 million tí Wasila bá rí 100 million kí ló lè fi ṣe ná bó ń bọ̀ lórí yẹn ẹ ká máa gbọ́ òun Wasila lọ ọmọ yìí ó ní ọpọlọ burúkú sọ̀rọ̀ Wasila. ẹ̀yin àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ́pẹ́ ẹ̀yìn mi ni gbogbo yín wà mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba bàbá bí a máa rí ẹ jọ ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olóòlù mo fẹ́ lè ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́nìdíjà ló ń bá wọn olóòlù mo rò pé ìpínlẹ̀ lè ṣe fún mi ni ẹ pa àwọn olóòlù lẹ ẹ jẹ́ kí ká fún ìdáyé ìsinmi gẹ́gẹ́. gbogbo pápá ti dáwọ́ ọjà yẹn ẹ fi ran èmi lọ́wọ́ abúlé mi náà lè rìn yá mi lọ́wọ́ bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn mi náà lè wọ́n. ẹjọ́ tó yọ lọ́n ṣé ọ̀rọ̀ tí Wasila sọ yìí jokes apart so make it sense àbí kò make it sense wípé gbogbo tó fẹ́ kó lọ sí kóòtù yẹn ẹ kó fóun kóun lè ran ìyá òun lọ́wọ́ kóun tún lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ development la fẹ́ àfẹ́ ogun àfẹ́ wàhálà àfẹ́ jà ńlẹ̀ Yorùbá ìyá wa kan sọ pé 100 million naira làwọn fẹ́ gbà owó lọ́ọ̀yà aláì ẹ ti pa àwọn èèyàn ẹnì kan tó mọ̀ gba 20 million 20 million 100 million àmọ́ta máa lọ fún sí half lawyer 20 million full lawyer 50 million tó bá wí fún àṣà láì lè pa ní. ẹ wo ẹ bá wa èmi ò bá yín jà ẹ̀yin mùsùlùmí wọn èmi mọ̀ pé mi ò lè bá yín jà tó mọ̀ pé onírọ̀ ni yín so ẹni tí wọ́n bá ti mọ̀ èèyàn kí n máa ń èmi àti yín ò lè jà 100 million owó lọ́ọ̀yà ó yá mo challenge yín mo double challenge yín mo triple challenge yín ẹ kó 100 million fún Wasila ẹ jẹ́ kó fi sí ṣọ́ọ̀bù she is a smart girl ọgbà ẹ tó lè wò pé ó jókòó rò pé wọ́n ní kó máa ro Oloolu kóbìnrin má jáde wo Oloolu àwọn afárẹ̀ tó bá ro Oloolu wọn kò ní ṣẹlẹ̀ ó wò pé kí lóun lè ṣe you will see she is smart ó kàn lè lọ sí negative way ẹ bí ìwùjẹ kó máa lọ sí positive way ó lọ tint irun ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ó lọ wọ aṣọ ọkùnrin mo mọ̀ pé ọyún ẹ̀ kò ní wọ bra á fi kíní kan tẹ ọyún ẹ̀ mọ́lẹ̀ ní tọ̀sán náà lọ mú díẹ̀ á fi kíní kan tẹ ọyún ẹ̀ mọ́lẹ̀ ni for him to create that kind of scenario láti lọ fi wo Oloolu
and for her to create that kind of scenario láti lọ fi wo Oloolu, she is smart. Mẹ́ni àwọn tó ṣe yahoo lẹ́nu tọ́mọ tí Nàìjíríà bá build wọ́n máa ṣe tó dánú Nàìjíríà tó ní jẹ́ negative way. Ẹ fún ní 100 million yẹn. Ẹ jẹ́ kí Wasila ṣí shop kó gba àwọn èèyàn síbẹ̀. I am advocating for Wasila. Ó ní ẹ help mi. At least àwọn tó dìde fún Wasila wọ́n ṣáà lé ní má pè mí ní sinmi ṣe ìbọ̀lọ́wọ́. Àwọn tó dìde fún Wasila wọ́n ṣáà lé ní bí 200. Lọ́wọ́dà wọn 1 million, that is 200 million. Ẹ bá wa kú fún Wasila ẹjọ́. Salama alaikum, alamukumulai, ana kulikuli lai, ana donkuwa lai, ana akara lai. All na lie la lie. Wàláì na lie. Tinubu ní tẹ́ bá gbọ́ tí àti kò sọ pé wàláì na lie. Ó ní wàláì na lie, irọ́ ló pa. Irọ́ ni. Please help Wasila. Ẹ bá wa help Wasila mọ́ dáadáa. Ó tún rántí yẹ, ó tún rántí ẹ. You think she is smart? Ó ní ẹ̀ràn òun lọ́wọ́ kóun lè tún ran àwọn èèyàn lọ́wọ́. Tí Wasila bá ṣí ṣọ́ọ̀bù nísìn tó ń tajà, á gba àwọn ọmọ síbẹ̀. A máa sanwó ilé yẹ, a máa help àwọn èèyàn bí ó lọ́mọ, a máa rán ọmọ ẹ̀ lọ sí school. Please help Wasila for God's sake. Ọgbà lálẹ́ ọmọ oró wọ́n ti fún ní ìjáàbù tipátipá wo wọ́n ń gbé pọ́nrán bò wá bá ẹ̀ pọ́nrán. Ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olóòlù. Bóyá ìfẹ́ lè ràn mí lọ́wọ́. Yóò ní sí pé ẹyin alẹ́ ìdíjà ló ń bá wọn olóòlù. Mi ò bẹ́ẹ̀ ìfẹ́ lè sọ. Olóòwò fẹ́ jà kiri jà gan. Ẹ kà àwọn olóòlù lẹ̀. Ẹ jẹ́ kí kó máa tàbá yà God bless you. Gbogbo nǹkan bá fi dá àwọn ọjà yẹn ẹ fi ran ìlú lọ́wọ́ kí ìlú ènìyàn yà lọ́wọ́ bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn nínú ìlọ́wọ́ káwọn náà lè mọ̀ wípé táwọn ṣe fún wọn. Ṣé rí pé àwọn èèyàn wà ní ẹ̀gbẹ́ yẹn tí wọ́n need the help ọwọ́ ènìyàn lẹ́ ń wò yìí o tí wọ́n ń sọ̀rọ̀ sí Wasila lẹ́nu many Muslims many hijab Wasila tó bá fún 100 million nísìn kò ní ṣì hijab mọ́ lórí bóyá wà ẹ nísìn she need help. Tí àwọn oníṣẹ̀ṣe bá mú Wasila wọlé wọ́n máa mú wọ gbójú o wọ́n á dẹ̀ fún bí 50 million wọ́n máa lọ ọmọ ọlọ́pẹ́ ó ti dàyà afá nìyẹn Wasila ó máa padà di àpẹ̀tẹ̀ bí ayọ̀ Ọ̀rúnmìlà ẹ fún ní 100 million o ọ̀rẹ́s. Ẹ jọ ẹ̀yin tẹ́ ń wá àwọn èèyàn síṣẹ́ ṣe wà ń bẹ̀ ẹ bá wà Wasila síṣẹ́ ó kù ti ń jẹ́ Wasila Oloolu ẹ bá wà wẹ́ síṣẹ́ ṣe ìbẹ̀ tẹ́ bá wà fún àwọn àfáà ẹni ọdún kan táwọn ọmọ tó máa ṣe láàrin ọdún kan lẹ́yìn ọdún kan tó bá ti wẹ̀ tó bá ti fún lówó ẹ bá wà wẹ̀ ẹ̀kún wọn kó bá mú ìdínì náà tọ́lọ dẹ́fìlà sí mú ìdínì lórí lọ́dọ̀ Àgbàlá Gabriel wọn kó bá mú ìdínì náà ọmọ ọgbọ́n ni Wasila ẹ àfọgbọ́n ṣe tiẹ̀ Olóhùn fẹ́ ẹ má jà nítorí mi ní ẹ má jà. Gbogbo nǹkan bá fi dá àwọn ọjà yẹn ẹ fi ran ìlú lọ́wọ́ bí ìlú ènìyàn yà lọ́wọ́ bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn nínú ìlú. Ẹ wọlé tí Wasila ń gbé. Káwọn náà lè mọ̀ wípé táwọn ṣe fún wọn àwọn sí mi débi nílé ni. Ẹ jọ̀ọ́ ẹ dójú ti àwọn tí wọ́n sọ pé Wasila lọ́wọ́ Oloolu ẹ fún Wasila lówó ẹ gba ṣọ́ọ̀bù fún ẹ mọ lọ sí ẹ má ràn sí Mẹ́kà o because wasting of money ní 10 million lọ sí Mẹ́kà o ẹ ràn lọ sí school Wasila ò tí kọjá school ẹ bá wa ràn lọ sí school káwọn oníṣẹ̀ṣẹ̀ lè mọ̀ wípé wọ́n ti débi ire ni ọ̀tà tó lé mi débi tí mo dé ire ló fi ṣe aláì wọ́n lè bí wọ́n ní sèmi ni mo lọ́ọ̀yà Wasila kò dé má bù mí o má bù mí. Ẹ̀bẹ̀ tí ń bẹ́ẹ̀ yìí káwọn lè mọ̀ wípé nǹkan táwọn ṣe fún mi lásìkò táwọn ṣe àwọn ṣe táwọn àmọ́ Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ ẹ jọ̀ọ́ tó yẹ náà ẹ sàánú ẹ jẹ́ ká fi òbí sílẹ̀ ẹ jẹ́ ká lé progress ẹ jẹ́ kí ẹ̀sìn débi sí ẹ̀sìn síwájú ẹ jẹ́ kí n bá àlùgbà lórí ayé lórí iṣẹ́ ẹ ká wọn lọ́dún lẹ́sà ayé fún wọn tó lọ ṣe tó bá ti ń ṣe nìyẹn Ọlọ́run bá kó da ẹjọ́ àmọ́ ẹ̀mí mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ sì yà ní ìlú ẹ̀mí náà bẹ̀ yín ẹ bá máa bẹ̀ wọ́n ẹjọ́ àwọn tó wà ní ìyá mi jọjọ torí opó ni kò lè ní ìlú kò ní níwájú kò ní lẹ́nu. Ẹ ṣe pé ìyá Wasila fine yẹ pé ìyá fine gan ó ló kó nìyá hàn ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni owó lọ́ọ̀yà tó máa fi gba sí lọ́ọ̀yà tó máa fi máa wọ́n tó lọ sí court every time ẹ bá wa fi ran Wasila lọ́wọ́ Oloolu àwọn Oloolu ò bínú àwọn oníṣẹ̀ṣe wọn ò bínú everybody ò bínú mọ́ àṣírí ti tú Yorùbá èèwọ̀ ló máa ń gbèjà rẹ̀ Oloolu ti gbèjà rẹ̀ àṣírí ti tú pé receipt tẹ gbé jáde fake ni ẹ lọ edit ẹ ni àwọn Oloolu ò jẹ́ bínú wọn láwọn ò gbé yín lọ sí kóòtù Wasila náà sọ pé òun ò ṣe ẹjọ́ olókùn lòun ò ṣòfò ẹlẹ́fẹ́ pa màálù Wasila ní ẹ kówó fóun ẹ bá wa kówó fún Wasila ẹjọ́
wọ́n ti ló máa dáa fún ọmọ dáadáa. ẹ pa owó lọ́dún lẹ́yìn sáyé fún un tó lọ ṣe tó bá ti ń ṣe nìyẹn kọ́lọ̀ wọ̀ bá kó dá ẹjọ́ àmọ́ èmi mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ sì àánú tèmi ẹ sàwọn fún un kí n lè tọ́jú àwọn tó wà ní àṣìyá àmì lọ́jọ́ torí opó ni òrẹ̀ níyìn lọ́jọ́ kò ní wá kó ní lẹ́nu opó ni dá mi mo lè fẹ́ tọ́jú ẹ̀ mo fẹ́ sọ wọn mo fẹ́ kó jẹ wọn nílé ayé ta wà yìí ẹ wá ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ nílé ìwé ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ ìkọ́ ọ̀rọ̀ bá mo fi jẹ yìí mo lè bí ànábì mi náà sọlẹ̀ láàrin àkóbá ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká fà wọn lóyún lẹ ẹ jẹ́ báwo tó yóò ṣe lórí ìtòrò ìrora àgbà tó fi gbogbo ẹ̀yà àgbà. wọ́n kọ̀ tiẹ̀ àwọn èèyàn pé wọ́n ti láwọ̀ tí ì sọ̀rọ̀ tán push more Wasila àyànkan ní Wasila tán bá ti fún $100 million táwọn máa fi rí next year ń ṣe máa di Ifá Wasile o ẹ bá mi kọ Ifá Wasile Wasila máa di Ifá Wasile a máa sọ ní Ifá Wasile àbí Ọ̀ṣun Wasile Oloolu Wasile ẹ̀pọ̀ tí ń jẹ́ Wasile Oloolu Ifá Wasile ló máa jẹ́ sí Ifá Wasile wàláyé ẹ̀dá. ẹ jẹ́ ká tiẹ̀ kún sí ọlọ́run láàrin yìí bóyá mo má jẹ̀bi wọn bóyá wọn jẹ̀bi mi ẹ jẹ́ ká tiẹ̀ jẹ́ ká jọ òkú wọn sà mo bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ mọ́ tẹ́pẹ́ ẹ̀yìn mi ní gbogbo yín wà mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ torí ọlọ́run ọba wọ́n sì bá tuntun ẹ bá wa bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn yín mo ní bẹ́ẹ̀ ni ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹ̀yin alọ́ ń gbìjà alọ́ ń bá wọn lórí mo bí ìtẹ̀ lè ṣe fún mi ni. ẹ kàwọn lónìí lẹ ẹ jẹ́ kí n ká fún ìdáyé ìsinmi dẹgbẹdẹ. gbogbo ọ̀gá bá ti dá àwọn ìdá yẹn ẹ fi ran èyí lọ́wọ́ bí ìlú náà lè rìn jáde lọ́wọ́ bí ilẹ̀ sílẹ̀. ṣe pé àwọn tó wà nínú ilé yẹn wọ́n ti Wasila kókó máa sọ̀rọ̀ pé you will see how these people dey need help. eléyìí mi ò fi ṣàwàdà you will see that Wasila and our family they need help ẹ wo bí tí wọ́n ń gbé ẹ wo asbestos yẹn gbogbo ẹ ti já ẹ pé èèyàn kan bóyá ìyá ẹ ni bóyá ìyá ẹ ni ẹ pé wọ́n ń sọ̀rọ̀ sílẹ̀ pé kó máa tẹnu mọ́ wípé ẹ ràn òun lọ́wọ́ ẹ bá wa help ẹ àti rí ẹlẹ́hà tó bọ́ pàǹtì ní títì torí 20,000 naira tí àwọn tó máa ń ṣe kọ́mẹ́dì ní tó bá lè bọ́ pàǹtì ó dẹ̀ bọ́ pàǹtì torí 20,000 irú ẹlẹ́hà yẹn tó bá mú wọ kọ́nà tó bá ní kó yọ̀dí ṣé kò ní yọ̀dí tó bá fún ní 10,000 máa yọ̀dí bọ̀bọ́ yẹn bí kékeré tẹ fi bọ́ pàǹtì torí 20,000 ní títì ó láwọn ọmọ máa jẹun Wasila ọmọ dáadáa ni ó nítorí ìyá àwọn bá wa ran Wasila lọ́wọ́ ẹ̀jọ́ ẹ bá wa ran Wasila ẹ̀kọ́ ìwé mi sìn èmi ti fo fẹ́ǹsì mo ti lọ jọyìn àwọn ọlọ́sùn mo ti lọ jọyìn àwọn ológun mo ti di èṣù wuyì Ṣàngó wuyì Ọbàtálá wuyì kí Wasila tó wá di Ifá Wasile because àwọn yẹn ti fún lórúkọ ní comment section lo ẹ bá mi tún kí ní yẹn kọ kí n ta Ifá Wasile ẹ bá mi tún Ifá Wasile yẹn kọ ẹ bá mi tún Ifá Wasile yẹn kọ kí kó tó di Ifá Wasile ẹ̀yin àfà ẹ tètè help ẹ nísìnyí o because owó èmi nísìnyí bàtẹ́ ẹ fẹ́ já okùn ẹ̀mí mi mo di èṣù wuyì ọ̀ṣun
TJ ní Yorùbáwùyí. Hope you are not trying to help this girl. Help ta ni? Help ẹni tó bú Oloolu. Help ẹni tó lọ wo Oloolu. Help ẹni tó sọ pé Oloolu gba 400,000 lọ́wọ́ òun. No. Àwọn àfáà náà máa help ẹ. Àwọn àfáà náà máa help ẹ. Ògún wá sílé. Òṣè Ifá wá sílé. Ògún wá sílé. Ọ̀ṣun wá sílé. Wọ́n ti ń fún Wasila lórúkọ àwọn oníṣẹ́ ìṣe. Ẹ̀yin àfáà ilé kìí sáré jà yín sí i. Ṣe rí àwọn oníṣẹ̀ṣe tó wà ní orí YouTube Yorùbáwùyí wọ́n burú gan Ọlọ́run. Wọ́n ti ń fún lórúkọ ní ó máa jẹ́ Ifá wá sílé, Ṣàngó wá sílé, Ògún wá sílé, Ọya wá sílé. Ọwọ́ àwọn oníṣẹ̀ṣe bá bà tán rárí Ṣàngó fún Ifá wọlé tí wọ́n rárí òòṣà fún. Àwọn lọ nìyẹn ẹ tún ti di -1 díẹ̀ lẹ wo ẹ máa lẹ́sẹ̀ bẹ́ẹ̀ Wasila sọ̀rọ̀ jàre ọmọlọ́mọ. ṣe rí ẹ̀yin afẹ́ gba owó jáde lọ́wọ́ wọn ẹ̀yin wọ́n lọ sílé ẹjọ́ ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ kó Ọlọ́run ọba sí nǹkan ẹ jẹ́ ká ti ẹ̀kú sí Ọlọ́run láàrin yìí bóyá wọ́n jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi wọn ẹ jẹ́ ká ti ẹ̀jọ́ jẹ́ ayọ̀ òkú wọn sá wọ́n bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà tẹ́ẹ̀fẹ́ yìí ní gbogbo yín wà. Wasila ẹwọ tí Wasila sọ ń bẹ yẹn ẹni wọn mọ kó tí Wasila ń church sọ ń bẹ yẹn ó ní àtẹ̀yin mùsùlùmí àtẹ̀yin kìrìsìtẹ́nì àti ẹ̀yin tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wọn àti ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ àwọn wo ni Wasila ń tẹ́ àti pè níbẹ̀ yẹn ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí àti ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ wọn Wasila túbẹ̀ yẹn sọ because èmi mo máa ń farabalẹ̀ gbọ́rọ̀ gan tún sọ dàrú. ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba. Oloolu wá sílé. ẹ jẹ́ kó Ọlọ́run ọba sí nǹkan ẹ jẹ́ ká ti ẹ̀kú sí Ọlọ́run láàrin yìí bóyá wọ́n jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi wọn ẹ jẹ́ ká ti ẹ̀jọ́ jẹ́ ayọ̀ òkú. Oloolu wá sílé ọmọ pẹ́. àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà ẹ̀yin oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ọ̀tẹ̀ wà lẹ́yìn ẹ̀sìn sànú ẹ jẹ́ ká gbá ìgbèlè àwọn olóyún bí mo fẹ́ lè ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́nìdíjà ló ń bá wọn lóyún mi ò bẹ́ẹ̀ tẹ̀ lè ṣe fún mi ẹ kà àwọn olóyún lẹ ẹ jẹ́ kí ká fi ìjà yìí ṣèwé gẹ́gẹ́gẹ́ gbogbo ìgbà fẹ́ fi dá àwọn ọjà yẹn ẹ fi ran èyí lọ́wọ́ bí mi náà lè rìn jáde lọ́wọ́ bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn mi náà lè wọ́n káwọn náà lè mọ̀ pé táwọn ṣe fún wọn àwọn sí mi débi lè rìn ẹ jọ̀ọ́ fún gẹ́gẹ́ yìí káwọn lè mọ̀ wípé nǹkan táwọn ṣe fún mi lásìkò táwọn ṣe àwọn ṣe táwọn àmọ́ Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ ọjọ́ jẹ́rìí agbára nínú ayé mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú fún mi ẹ jẹ́ ká fi ogun sílẹ̀ ẹ jẹ́ ká lè progress ẹ jẹ́ kí ẹ sì ní débi ìṣeré ẹ sì ní síwájú ẹ jẹ́ kí irú àánú gbà lórí ayé lórí iṣẹ́ káwọn fún mi lẹ́sàáyè fún mi. kí tó kàn sí láti máa play ẹ lọ ẹ bá wa tẹ thumb up lórí show ẹ bá wa power tap Nikki send your request let me bring you up so ẹ máa gbé àwọn tó máa gbé wọlé because mo fi fẹ́ bẹ̀rẹ̀ àti máa gba kọ́ọ̀lù wọlé nísìn but ẹ bá wa tẹ thumb up lórí show ẹ bá wa like ètò yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ wetin happen asao ẹ yẹ kí n wo thumb up tó wà lórí show yìí ẹ má yẹ ká wojú ara wa o kí ló ṣẹlẹ̀ èrò pọ̀ lórí show yìí wá wa tẹ thumb up lórí ẹ̀ ẹ bá gbádùn kan tá à ń ṣe kọ́mẹ̀ntì tí gbogbo yín kọ́mẹ̀ntì kò jẹ́ kí ẹ̀yán dídẹ thumb up ẹ bá wa ṣe thumb up lórí show yìí Wasila ọmọ pẹ́ máa pílẹ̀ tán fún yín o Wasila ọmọ oró ẹ bá wa ṣí GoFundMe fún Wasila ọmọ oró ẹnìkan ní kó bá wa ṣí GoFundMe mo fẹ́ pin ní GoFundMe yẹn ni òbí ìdẹ̀rí kọ́mẹ̀ntì yẹn mọ́ ó ti lọ sókè ilé bá wa tún kọ ẹ ṣí GoFundMe fún Wasila ọmọ pẹ́ ìjọ ẹ̀dà Wasila ọmọ oró yá Wasila gẹ́gẹ́ ẹrù ọmọ ẹrù jẹ́ntúlẹ́dì ní èmi kì í ṣe fáyítà Wasila ti gbá àwọn ṣòṣò orin ìyàwó sàláwàdẹ̀ ni mo fẹ́ kọ o kíní kan ó ń yí mi lóòdù alágbárí lọ̀gá àmúgùn òrọ́wọ́ mú o Wasila àwọn fowó múgun jàrò sọ àwọn fowó múgun jọ fàdá àtúnfowó múgun ṣàlùbáríkà Wasila àwọn fowó múgun ṣàlùbáríkà àtúnfowó múgun ṣàlùbáríkà
kíní kan ó yí mi lóhun máa fẹ́ mi ó yí mi lódù màmá mi lónìí lọ́ọ̀yà bàbá mi lónìí justice ṣé wọ́n lágbárí lọ̀gá àmúgùn Wasila múgùn rọwọ́ mú o wọ́n máa gbowó sáwọ́dí kí wọ́n náà gba percentage àwọn fowó múgùn jàrò sọ àwọn fowó múgùn jọ fàdá àtúnfowó múgùn ṣàlùbá ògbà kílíkílíkílíkílí ògbà kélé ògbà sàn kálákàlà ògbà sàn àti gbá gbogbo mo ti gbá Ọlọ́run bá ṣàánú fún mi ẹ bá wa láìkè ètò yìí ẹ wá gbádùn fàájì tá à ń ṣe Wasila sọ̀rọ̀ sókè ọmọ ọpẹ́. kọ́mọ ṣe tó bá jẹ́ tó bá fi ṣe nìyẹn kọ́lọ̀ wọ̀ bá tó dá ẹjọ́ àmọ́ èmi mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ ti àánú tèmi ẹ ti àánú fún mi tí mo tọ́jú àwọn tó wà lẹ́yìn àti ìyá mi lọ́jọ́ torí opó ni kò lè níyàn nìkan kò ní níwájú kò ní lẹ́nu opó ni ìyá mi mo lè fẹ́ tọ́jú ẹ̀ mo fẹ́ sọ wọn fún mo fẹ́ kó jẹ wọn nílé ayé ta wà yìí ẹ wá ràn mí lọ́wọ́ ẹ jẹ́ wọn náà lè jẹ wọn lágbára Ọlọ́run Wasila wàá jẹ wọn. ẹ ṣé mo dúpẹ́ ìfọwọ́ ọba mo fi bẹ̀ yín mo lè fi ànábì mi náà. sọlá ńlá alẹ́ ìyá sálà. nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fà wọ́n lóyún lẹ́nu ẹ jẹ́ bá ọ̀tẹ̀ yóò ṣe lórí ìfowópamọ́. ẹ wò torí Ọlọ́run ọba Wasila ní sùúrù àti ń pè èèyàn padà o tábà ti gbé kọ́ ẹ máa pẹ́ lómi o ọ̀rọ̀ tí Wasila sọ ìṣó make sense àbí kò make sense ìwọ náà kó tẹ ó tiẹ̀ rántí ìyá ẹ̀ pípé o fẹ́ tọ́jú ìyá ẹ̀ wàá jẹ wọn mọ́ ìwọ náà máa jẹ wọn mọ́ Ọlọ́run tí ó bá sí pé n tàmíra ti fojú mi kàn yín àwọn tó ń mọ̀ mi ti ń sọ ní kọ́mẹ́ǹtì jẹ́ pé TJ wọ́n ti sọ kọ́mẹ́ǹtì jẹ́ pé yorùbá wù yìí ṣé kí n po fẹ́ help ọmọ yìí I will have raised GoFundMe for you mi láì kí àwọn ọ̀dọ́ àwọn ọmọ wa ọ̀dọ́ mi láì kọ́ máa sọ́fà wọ́n ní £53,475 péré ní 100 million àbá ti raise GoFundMe fún ẹ tábà raise GoFundMe fún ẹ tó bá dọ̀dọ̀ sọ pé a gbé ẹ lọ sí lẹ́yìn Libya àwọn tó bá ti máa ń ṣàṣẹ́wó wọ́n tó bá gbé ẹ lọ ṣàṣẹ́wó ẹ̀mí mi ò ní fẹ́ gbé nìyẹn kiri ọ̀rọ̀ agbóhùnsókè. ẹ pọ̀ lábẹ́ kásẹ̀ kú wa. ẹ kúrẹ́ ní àsìkò yẹn nìkan oníṣẹ́ àwọn alápàbà bẹ́ẹ̀ ni àwọn adáhùn oníṣẹ́ àwọn alápàbà bẹ́ẹ̀. sẹ́sọ̀n sí àwọn ìmọ̀ kí ló ka àwọn àfa kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ pé ẹnìkan ṣe kíní kan ṣe kí ló kàn wọ́n wọ́n lè kọjú ẹsẹ̀ tí wọ́n lè kọjú ẹsẹ̀ tí wọ́n tó wọ́n lè kọjú ẹsẹ̀ tí wọ́n. kí ló kàn ọ́ báwo àṣìbí Wasila lórúkọ ẹ̀ orúkọ mùsùlùmí ló ń jẹ́ náà. kí ló kàn wọ́n kí ló kàn wọ́n kí ló kàn mùsùlùmí pẹ̀lú pé Olóòlù ṣe kíní kí ló kàn wọ́n kí ló kàn bẹ́ẹ̀ kí ló kàn kú ní ẹ̀ wọ́n lè kọjú ẹsẹ̀ tí wọ́n. ìjọba gan yẹ kí wọ́n wọ́nà sáwọn òwúrẹ́ ayé ẹ kí wọ́n wọ́ láti kí wọ́n máa mú wọn kó máa gbé wọn. ẹ sáwọn láti tàǹkan rú láti bà nǹkan jẹ àwọn eléyìí ṣèyàn gidi wọ́n ṣèyàn gidi ẹranko làwọn eléyìí àwọn táwọn bá lò ẹranko làwọn eléyìí rẹ ẹranko kò sí nǹkan kan bẹ́ẹ̀ ju pé olórúkọ ayé olórúkọ ọ̀run ni wọ́n olórúkọ ayé olórúkọ ọ̀run ni wọ́n lọ́kàn wọn Wasila náà alábòsí lòun náà alábòsí oúnjẹ olè alábòsí lòun náà àtúmọ̀ owó tó wá fẹ́ gbà bá ti gbà lọ́wọ́ wọn ojú wọn wàlẹ̀ wọn gbó lọ́wọ́ wọn lọ bẹ́ẹ̀ náà wọ́n lu jìbìtì wọ́n ti lù wá jìbìtì pẹ́ wọ́n lù wá jìbìtì. àwọn náà lù wá jìbìtì lájẹ́ tí káwọn ọmọ wa náà lù wọ́n jìbìtì. wọ́n ní gbó lọ́wọ́ wa ẹnìkan gba 200,000 lọ́wọ́ mi àfáà ni mo ti lọ fún yìí. tẹ́mi sí wí àfáà kan bẹ́ẹ̀ wọ́n pè ní Akimu ní gbòòrò kankan báyìí mo sì kankan ló gbé fún 200,000 lọ́gbà lọ́wọ́ mi mo fẹ́ wà tó ń tọ́jú 200 pa 200,000 lọ́gbà mi kò sí kankan fún mi ó lọ́wọ́ pẹ̀lú àkọ́kọ́ ẹ̀ kò sí kankan tẹ́mi sí kéwù tí mo mọ tẹ́ pé kékeré yẹn mọ̀ tó kó olórúkú làwọn là ń kú yẹn ló gba olórúkú ọ̀run ni wọn. lọ́hún ṣe ìyá mi kọ́ ló ń ṣàánú wa ni àwọn tí ní wá láti mọ̀ pé ilẹ̀ olórúkú náà fẹ́ gbà. wọ́n fẹ́ gbalẹ̀ wa ni ẹ jẹ́ káwọn wá gbowó lọ́wọ́ wọ́n fẹ́ gbalẹ̀ wa ni ilẹ̀ àwọn fẹ́ gbà wọn náà sì lè yájúlẹ̀ fún wọn a lè gbà fún wọn Ọlọ́run ti bá a ṣe fẹ́ pé àsìkò yìí wà láìsàn láì olódòdó ẹ wà ń bẹ̀ kí n ṣe tiwa kí pé Sunday Igboho náà dìde ó dìde fún wa ó jẹ́ pé ẹ wo àsìkò yìí tọ́lọ̀ gbé ọba òní náà jáde ohun àwọn ọba yẹn. kábíyèsí ọ̀nì o. Yorùbá gan ni àánú la rí gbà o àánú la rí gbà kó kọ́mọ̀ sí lódodo bẹ́ẹ̀. bàbá wa kí lè rò pé 100 million lè ṣe láyé Wasila à ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yín sà kí lè rò pé 100 million lè ṣe láyé Wasila kí lè lérò pé 100 million lè ṣe ní ayé Wasila. ayé rẹ̀ ó fẹ́ báyìí rẹ̀ jẹ́ ní tí ìbéèrè yìí. no kọ́tà bẹ̀rẹ̀ lọ́wọ́ yín kọ́ yẹn à ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pé tí Wasila bá rí 100 million lẹ́nu kí lè lérò pé ó lè ṣe láyé ẹ̀. ṣé tó lè ṣe pọ̀ iṣẹ́ tó lè ṣe pọ̀ iṣẹ́ ìsìn bẹ tọ́pọ̀ ló lè ṣe
so ẹ fún wa ní business idea tí Wasila lè ṣe. ó lè dá ó sì wá ní ìsìn ó lè jẹ́ lè ṣe bẹ́ẹ̀ business ìmọ̀ bọ́ọ̀ Nàìjíríà ṣe ní ìsìn lórí òsì Nàìjíríà ìwọ́n sọ mọ̀ ní pé business tó lè ṣe ó pọ̀ ẹ pé ó lè tọ́ ẹ pé àtọ́wá lè mọ̀ pé ó lè wà ní kọ́mọlélọ́ lọ́rùn púpọ̀ ọlọpàá bọ̀dá ìbá sílẹ̀ fún. ó dà ẹ ṣeun ẹ ṣeun. bàbá wa Saheed ẹni pé ó yẹ kí Oloolu gbà ju 400,000 lọ lọ́wọ́ ẹ̀. Oloolu ò gbowó lọ́wọ́ Wasila o. rìsíìtì tẹ rí ẹ ìṣẹ̀jọ́ ìnìwà yẹn lọ́wọ́ sóyè láti bẹ̀rẹ̀. rìsíìtì tẹ rí wọ́n fèkì ẹ̀ ní o. orúkọ ẹni tó wà lórí rìsíìtì tó ní àkáǹtì yẹn orúkọ ẹ̀ ní Precious Grace Joel lórúkọ ẹni tó ní àkáǹtì yẹn o wọ́n fèkì ẹ̀ ni ẹ wo ọpọlọ burúkú rìsíìtì yẹn ti wà ń ta káàkiri ẹ lọ wò lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá wa gbóhùn sókè o. ṣé burúkú àti ṣe mà nípa ọ̀rọ̀ Wasila yìí ṣe rí ọ̀rọ̀ Wasila yìí tó mú gbàdá ní látọ̀dọ̀ àwọn àfáà yẹn àwọn àfáà yẹn dẹ̀ lórí wọn ò pé ni wọ́n ṣe máa fi àwọn ọmọ jáde lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n máa padà sí ilẹ̀ Yorùbá nìyẹn tó bá ti rò pé ohun táwọn ṣe àwọn ti ṣe láìpẹ́ pé ṣùgbọ́n sọ fún àpẹẹrẹ ṣùgbọ́n òun lórí tó òkú yẹn tó bá wá fà á jù Ọlọ́run má jọ sí lọ́run láwọn lórí torí kókò ṣe àwọn olóògbé àwọn òṣàlẹ̀ ló máa pa. Ọlọ́run ní jó ẹ̀ẹ́kejì èmi ò ní kókó ṣùgbọ́n tó bá ti fojú di nǹkan tó yẹ kó fojú di tó bí ẹ̀ bá ní kó máa rán tó ṣe ẹ̀ẹ́kejì nǹkan tí mo fẹ́ sọ ni pé àwọn àfáà yìí wọ́n ti jáde pé kó lọ ṣe àtúbọ̀tán ohun tó ṣe yẹ láti lè gba owó kó yọ máa dáwó fún owó tó fẹ́ gbèmí oníkan tó máa fi ṣe àwọn náà máa fi tíra àgbà lọ́wọ́ ẹ̀ padà wọ́n máa kọ́ dídàkudà ọmọ pé ètò ìpàdé. abúlájá sí báyìí Ọlọ́run. wọ́n máa fi tíra àgbẹ̀rù yẹn padà lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀sìn ìpele sí ìdí àbò sílé kò ń ṣe ẹ̀sìn tó múnádóko kò ń ṣe ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn èké ní wọ́n ṣe wà yẹn ìyà ló ń lọ jẹ́ ní tọ́ba kú ìyà ló ń lọ jẹ́ lọ́run. àwọn ọdún 72 bẹ̀rẹ̀ ní sọ. níbo ni 72 orí burúkú wo ni àwọn tó jẹ́ pé inú náà lọ ń lọ inú náà wà gbogbo àwọn ẹgbẹ́ wọn ti wà nínú náà àwọn náà sì ń lọ bá wọn náà. wọ́n láwọn fẹ́jì tiẹ̀ wọ́n ní wọ́n ní ṣe menstruation. àfẹ́ tó bá ti rí pé Wasila tó wá ń bẹ̀bẹ̀ ń ṣe ẹ̀jẹ̀ má bá wọn ṣe ẹjọ́ owó tẹ bá máa fún wọn kẹ fún nǹkan òfin ṣiṣẹ́ ta ló máa fún lówó bówó bí bá ṣọ̀ tó wọ́lẹ̀ bá lè fún Wasila ta ló máa fún lówó àwọn náà ló ti jáde kó wá sọ̀rọ̀ àwọn ẹnu wọn ló ń gbà sọ̀rọ̀ kọ́ lè dáwó fún kọ́ lè fi tíra gbowó lọ́wọ́ ẹ̀ á fún níwọ̀n tún kò ní mọ̀gbà tó máa kó dà ládàá àwọn ti rówó lóge ẹ̀yin ọmọ Yorùbá ẹ má fún Wasila lówó kankan ẹ má fún Wasila lè gbó lóró kọ́ máa ná fẹ́ gbó lóró lọ sílé ẹjọ́ ṣé Wasila lówó lóró kó wà láyé dìsí olóró òru obìnrin ṣé Wasila lówó lóró kó wà láyé dìsí bí ọba ṣe ń pẹ́ wọ́n ti wá sí òòṣà Oloolu wọ́n ti sọ di òòṣà abiyamọ tí ò dàbí ìgbà tó ẹ̀ṣẹ̀ jáde tó jẹ́ pé mo tún tẹnu mọ́ àkọ́bí ẹ̀ tó kọ́kọ́ rí ọ̀nà ìdákọ̀sí bẹ́ẹ̀ ni kò ṣẹ́wọ́ pọ̀. ìyàwó kílẹ̀ ẹ bá wa advice àwọn àfọ àkílẹ̀ wọ́n lè ṣe fún Wasila kó bá wa fún lówó. kọ́ máa do kọ́ máa fún lówó. kọ́ máa do báwo. ìfọ̀ àmọ̀jọ kọ́ máa ọmọ ìjọ kọ́ máa do obìnrin lọ kọ́ máa do kọ́ máa fi bá ṣe fún dó yìí olóòṣà ní Ìlọrin. taná do. kọ́ máa do ẹ̀yà olóòṣà ní Ìlọrin ìyá Ọlọ́ṣun. ìyá oníkùránì. ó sọ wípé tọ́ni kò gbọ́dọ̀ ṣòṣà mọ́ ṣébí ìyá yẹn kọ́ fẹ́ẹ́ dé òun pa. a ní voice lọ́wọ́ àti pa kọ́ máa dún Wasila kọ́ máa fún lówó ta ló wá ń bẹ̀bẹ̀ fún òmùgọ̀ Yorùbá ló máa fún lówó kò ń ṣerú èyí. ẹ̀yin ò support kan fún lówó ó dà ṣe. èmi ò support kan fún lówó torí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ yẹn tẹ bá lọ wo ọ̀rọ̀ yẹn dáadáa ọ̀rọ̀ burúkú ló ń sọ ẹ fi wọ́n lẹ̀ tó bá jẹ́ bó ṣe ń ṣe nìyẹn. àwọn ọmọdé tó bá jọ bó ṣe ń ṣe nìyẹn ṣé òòṣà ló fẹ́ bá tọ́ tó bá jọ bó ṣe ń ṣe kò ń ṣẹ́jú ẹ̀ nígbà tí òṣèkó lóró ìròmù tó ti lọ fẹ́ orí èsì ìdìbò. ó dà ẹ ṣe màá ní. ọlọ́run fẹ́ràn jọ orí kúkú ṣe. ọlọ́run afẹ́ ẹgbẹ́ kan lọ fún lówó àwọn ni kọ́ fún lówó àríkọ́ kò gbọ́dọ̀ dáwó fún tọ́lọ́ máa fi sílà gbowó lọ́wọ́ ẹ̀ náà dàdé tó pa ni. wọ́n jẹ́ máa ti àwọn ọmọ wa jáde nìyẹn tó bá yá náà Wasila yìí náà ó máa padà rárí òòṣà ni ó máa rárí òòṣà tí ó máa dá yẹn. àṣẹ Ifá ó máa padà rárí òòṣà ni sẹ́ẹ̀ wá padà wọ òòṣà ṣe. ó ṣe rí nìyẹn. ẹ ṣe ìgbà yà wá. ó ṣe rí ẹ máa ti àwọn. ẹ má bínú ọwọ́ mi ló dé. Wasila Ifásílà ìyàwó àyè tí wọ́n ìfúngàn wọn mọ orúkọ ẹ pé Ifásílà náà ń pè so Ifásílà ò padà bọ̀ wá rárí òòṣà ìyàwó ní kò máa do kò máa fún lówó dídò yẹn ló wá ní ìdá wọ́n wà lọ yọ ọmọ lọ́wọ́ ní ìtàn
justice for Deborah àwọn wèrè wọn pa Deborah àwọn wèrè pa Deborah. ẹ jọ if you want àwọn ọmọ Yorùbá kí wọ́n dáwọ́ sí fún Wasila ẹ bá wa kọ 1. ẹni bá fẹ́ kí àwọn ọmọ Yorùbá help Wasila ẹ bá wa kọ kì í ṣe lórí péjì Yorùbá Wuyì o ẹ bá fẹ́ kí ọmọ Yorùbá help Wasila ẹ bá wa kọ 1. ètò bá support nǹkan tí ìyàwó àyí sọ wípé káwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan má dáwó wọ́n fi àwọn ọmọ Mali àwọn ọmọ Senegal àwọn ọmọ Burkina Faso gbogbo àwọn ìlú wọn yẹn mi kí wọ́n ti àwọn ìlú wọn ẹ bá wa kọ 2. if you want àwọn ọmọ Yorùbá original kan fún Wasila lówó ẹ bá wa kọ 1. if you say no wípé àwọn ọmọ Burkina àwọn ọmọ Mali nìkan fún lówó ẹ bá wa kọ 2. ẹ bá wa gbé sókè lórí fóònù. ìwáwo yẹ kúṣẹ́. ẹ bá wa káàbọ̀ sá o ṣe support káwọn ọmọ Yorùbá dáwó fún Wasila. Wasila tọ́ba lóògùn sọ fún wọn pé wọ́n ń gbọ̀n ni tọ́ba lóògùn sọ pé wọ́n ń kùn ni kò bá lè pé èèyàn tí ò jà ló máa ń lè jà kúrú èèyàn tí ò jà ló máa ń lè jà pátá. ìwáwo yìí. bàbá mi mo like Wasila já jù wọn lọ. Wasila já ọjà ọmọ pẹ́ ni. ó gbọ́ jù wọn lọ. ọmọ oró. ó já kùtùkùtù. Wasila yìí ṣe mùsùlùmí rárá. ṣé láwọn afá yẹn ibi tí ẹ̀fù táwọn máa ń ṣe ẹ̀fù àbòsí ni o. ẹ̀fù àbòsí làwọn máa ń ṣe o. Wasila wọn lè rẹ̀ lọ́wọ́ àyà fún gba pátá níbi àti bra. ẹ má sọ̀rọ̀ báyìí. táwọn bá ti lè gbọ́ pátá níbi ẹ̀. lọ bèè lọ́wọ́. wọ́n padà bá ìyá yẹn jẹ́ nìkan lóko. bàbá yìí ṣe wá ń fọ pẹ̀lú ojú ẹ má fà sóòjà ẹ má sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fà jẹ tí ń fà jáde. àgbákò ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn. sẹ́rí ìwà Muhammadu náà ń wo. àfáàmù àni ọmọ ẹlẹ́yà máa nìyí. iye onítùmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kàn tí mo sọ sẹ́rí ìkan náà gbogbo amọ̀ra wa àjọ wà ní. amọ̀ra wa o tábà ń rí wa. sẹ́rí ẹ̀pù tó fẹ́ ṣe yẹn ẹ̀pù àbòsí náà fẹ́ ṣe wọ́n fẹ́ lo ẹ̀pù yẹn láti fi against àwọn oníṣẹ̀ṣe ni. kìlẹ̀ pé wọ́n mú lílì rẹ̀ ṣe wọ́n sì mọ̀ pé Wasila yẹn ṣe mùsùlùmí tó jinlẹ̀ lára tilẹ̀ because ẹni tẹ́ rí irun orí ìtọ́wọ́ tó ti tọ̀ tí ń tẹ̀ tẹ́ wá níyẹn ẹ wá ra ìdáàbò 1,000 yìí lọ́wọ́ ẹ wá ní kókó fi borí. ó lè change. who is fooling who? who is fooling who? tẹ́ rí mùsùlùmí. àní rí jù báyìí lọ lórí ètò ilé nìí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ ẹ subscribe kẹ́ ẹ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò ó dàbọ̀.